Ọlọ́run kí ó ṣe ájì àti umura kó ṣe nírọ̀rùn fún mi àti yín àmọ́ mà wọn tó bá wá mọ̀bí tó fẹ́ sanwó sí bọ́pọ̀lọpọ̀ bá ń polówó ó súnmọ́ aráàmù ó sì kíní kan kọ́ mọ́ bá wàá sunwó ná Nusra àánú Ọlọ́run ní fún mi àti yín lè bá wọn wá. Fídíò tá à ń wò yìí èyí tó bí ọ̀rọ̀ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ yìí náà tẹ̀ ń wò wípé ewé rèé kí ni eléyìí ibi tó ń wò Maka Madina ni èyí tó bí eléyìí ọ̀tá yọ wípé ìyá dáadáa alájà ní Lẹ́kì ọlọ́mọpọ̀lá wọn ọlọ́mọba sàlékùn dùnú wọn gbogbo tí jẹ́ dùnú fún ìyá náà ọlọ́mọdé òdì ìbànújẹ́ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run tí kálukú yín máa ń fọ́rẹ́rẹ́ wọn ìyá ní Lẹ́kì nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ yẹn ìyá ní Lẹ́kì àwọn ni àwọn náà ń bá mi sọ̀rọ̀ wípé àfáà mi àwọn máa lọ sí umura kan àwọn ṣe síyára lọ àwọn tí wọ́n jagun Húdù níbi sáré gbogbo àwọn sọ̀dá àwọn tí wọ́n jagun ẹ̀sìn níbi sáré Sayyidina ní Amsa yẹn tọ̀ ìgbà táwọn débẹ̀ wọ́n sì máa tẹ́ bá débẹ̀ wọ́n máa ń ta nǹkan gbogbo ẹni tó bá ti lọ síyára ní Madina rí Jabal Húdù tẹ́ bá dé gbogbo bí àwọn ibi tí tẹ́ bá láti lọ sí síyára bẹ̀ ẹ́ rí i pé gbogbo àyíká bẹ̀ wọ́n máa ń ta gbogbo orú nǹkan báyìí àwọn bá ṣe tán àwọn bá ní káwọn ra tùràrí àwọn bá béèrè àwọn ewé kọ̀ọ̀kan tí wọ́n dì mọ́nú láìlọ́nù báyìí bọ́ọ̀ tí ń wò yìí làwọn bá béèrè wípé kí ni ń ṣiṣẹ́ fún nábà ṣàlàyé fáwọn èyí tí ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ríru èyí tí ń ṣiṣẹ́ fún kíníkan làwọn bá ra bíi méjì mẹ́ta nínú àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfihàn jálàbí láti Nàìjíríà ló bá pàdé àwọn lọ́nà tọ̀ ìyá alájà sọ́ra fún tẹ́ mọ̀ rà ń bì yìí tùràrí lẹ̀ rà báwọn ìmọ̀ ń bẹnu tùràrí tó yẹ pé tọ́ka mọ̀ bú àwọn lé nífa níbi ìgan tùràrí mọ̀ ń bẹ tó jẹ pé èèyàn náà fi ń ṣe mí ẹ̀rù sì bá wọn èèyàn bò àwọn kọ́kọ́ rò pé èèyàn bò wọ́n máa fi èèyàn gún tùràrí ìgbà tí ó tóbi ìṣẹ́jú márùn lèmi àṣà àwọn kí ni iye èèyàn bò ìwòsàn ni wọ́n pe léyìí bí wọ́n ti máa ń ṣe nu o aburú tí wọ́n gbé dání justification ni wọ́n ń wá láti pé tẹ́ bá ní táwọn ń ṣe ọ̀dà kí lè léyìí náà àwọn nìkan káwọn jẹ olórí ibú pọ̀ láyé báyọ̀ ká bá sọ lórí ibú tábàjọ lórí ibú ṣé dandan ni kíyàn bá wọn sórí ibú ni. Maka Madina lèmi àti ń wò là ń wò yìí o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń wò tí wọ́n kó kalẹ̀ yìí nínú ẹ̀ ewé tó ń wò tí mo mú lọ́wọ́ ewé tó ń wò yìí mint ewé tó ń wò yìí táwa náà ń tà mí mint nana mint nana ọ̀dà fún brain booster ọ̀dà fẹ́jẹ̀ ríru nana nìyẹn mint leaf ọ̀pọ̀lọpọ̀ tó ń wò tí wọ́n kó kalẹ̀ yẹn ló má zakari bẹ́ẹ̀ nú ẹ̀ Luban Dakar right Dakar laali lórí tí wọ́n iná kò náà di kò náà lọ bí kúrúkọ́ laali 12 حبة يعني laali 120 نحسب لك 110 kátó ń wò yẹn Dakar tìró kí ló dé tìró nù táwọn ń tà níbí Madina lọ wà ní Maka lọ ti sálábà pàdé ẹ ni wọ́n wá béèrè lọ́wọ́ wọn yìí pé ọjà dàbí nǹkan ìwòlá lè máa fi wọ́n lẹ̀ tọ́jà ó fi yá àwọn ọmọ wò pé àbí wòde lélẹ̀ ni èyí tí mo mú lọ́wọ́ Abat Sauda black seed nìyẹn o tánàbí sábà sọ pé fi Abat Sauda sifa min kulli da'in illa sam ikú nìkan lágbára rẹ̀ ọ̀ká tá a máa ń pariwo Abat Sauda òun nù seed ẹ̀ nìyẹn bí yẹn bá ń jẹ tọ́ka mọ ilé ìmọ̀ búùsì mú system ogun bá ní ogun jẹ̀dí ni títóbi rí Ọlọ́run ìmọ̀ fọ liver ní tí ó mọ̀ kánga insha Allah Ọlọ́run ló lálàáfíà òní máa bóyàn àsìbáàbù ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àsìbáàbù ní gbogbo wọn glove nìyẹn ọ̀rí kànáfẹ̀rí òun nìyẹn òun ni mo mú lọ́wọ́ tìró tí wọ́n ti lọ nù òun ni mo mú lọ́wọ́ tìró tí wọ́n ti lọ ismu dínà nù lókè rẹ̀ táwa náà ń ta tòló tánà sánà sánà pé tíyẹn bá ń lè ìmọ̀ ojú clear ìrùn ojú yọ jáde bó ti yẹ samari ni wọn tó wà nínú kéwọn samari ni infinity ni tí ó yẹ pé òun tó dáa fọ́pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń tà ń bí
náà làwọn náà máa ṣàlàyé ẹ̀ fún yín lé là máa ta là máa polówó tẹ́yìn tó máa fi ṣe yẹ̀yẹ́ Sanamaki ibẹ̀ nù òyì tí mo mú lọ́wọ́ tùmẹ́ríkì nù kùrìkùm tùmẹ́ríkì ni mo mú lọ́wọ́ yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń tà yẹn kò sí ìkankan nú ẹ̀ wípé ẹ̀yin ẹ dákun bó ṣe wà wọn ẹ̀gbọ́n mi kan bẹ ní Amẹ́ríkà kò rí tèmi rò ọ̀rí fẹ́nẹ́tì mo mú dání Samari mo mú dání yẹn ọ̀kárì èmi náà kẹ́ni mo mú láwọn bó là ń pè sinamọ ni mo mú dání yẹn Kurifat òun ni mo mú dání sinamọ nìyẹn sinamọ tó jẹ́ pé èyí tí mo ṣàlàyé fún yín ó yàtọ̀ sí ti China tí mo ní original one correct one brain booster tó dáa tó ọ̀fẹ́ regulate sugar ẹ̀ kó wà normal BP ẹ̀ ó dáa fún gan ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní Kurifat ṣiṣẹ́ fún ojú kọfẹ́ kójú ẹ̀ ó máa clear kó máa rí náà dáadáa insha Allah èèyàn kan máa mú bíi tí náà ni èyí tí mo mú dání èyí tó rí tí mo rí mọ́kà pẹ̀lú èyí tí mo fi polówó fún yín tí mo lò náà ni ẹ máa wá sọ pé kò yàtọ̀ sí ti China ló fi jọjá sí pé gbogbo tí ẹ bá fẹ́ máa ṣe màrí dájú ẹ̀ dáadáa ẹ̀ bá wà táwọn kan bá jọ fẹ́ máa po ọmọ yìí pé kẹ́ni mọ́ ni ò ní débì kan ìwọ náà sáà máa ń tàn sí ẹni táwọn náà ń ta kí làwọn náà ń ta gan kí làwọn náà ń ta kí ni ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú jálàbí alẹ́ ní àánú ní ẹni àdánù ẹni ìparun èyí tí mo mú dání ọ̀rí eléyìí lẹ́ẹ̀ máa ń pè ní èkánná Fatima kí ló dé èkánná Fatima olè máa ń pè ní èkánná Fatima ó sì obìnrin lù àánú oyún àti bímọ rẹ̀ fẹ́ nẹ́ra olè yẹn máa ń sọ sínú omi yóò túká fún rẹ̀ obìnrin náà kà máa mú ni insha Allah ọlọ́run sì máa ìrọ̀rùn ní máa bá dé ọlọ́run máa síbẹ̀ òní mo mú dání olówó àánú láì lọ́ọ̀ yẹn ìrọ̀rùn ní máa bá dé tó máa regulate sugar òní iṣẹ́ tí ń ṣe rárá lónìkan ọlọ́run tó dá wa nìkan lọ́mọ ẹ̀ máa ń pè ní èkánná Fatima Sajadat Mariam bó ṣe wáyé àǹfààní ẹ̀ làálì náà nìyí o làálì náà ni mo tún mú dání ń bẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń wò wọ̀nyí kò sí eléyìí tí mo mú dání eléyìí níbí tí mo mú dání ń bì kíní nìyẹn bó là ń pè almond seed nìyẹn rẹ́ẹ̀dì èyí tó pọ́n wẹ̀ òun náà ni èyí tó náà sẹ́bi tó fẹ́ bí yẹ́lò tí ń fọ méjèèjì almond nìyẹn èyí tí mo mú dání tó ń wò níwájú náà òun nìyẹn sẹ́bíìbù nu ọ̀rí ọlọ́pọ̀ sẹ́bíìbù nu gbogbo ẹni bá ń jẹ nǹkan oṣù rẹ̀ ọmọ wá déédéé menstrual pain ní ọ̀nà gbọ́ ọmọ inshallah brain booster ní gbogbo ogun sọ́yè brain booster brain cleaner wọ́n fẹ́ kí làákàyè ọmọ rẹ̀ ọmọ jí fáfá kọ́ ọmọ jí pérépéré inshallah wọ́n máa tó wọbẹ̀ mọ́ èyí tá à ń sàlàyé ọ̀tọ̀ ni inshallah bí yẹn bá ń lò sẹ́bíìbù nìyẹn jíjẹ ma jẹ bí mẹ́jọ bí mẹ́wàá ní láàárọ̀ tó jẹ lálẹ́ ma jẹ lójoojúmọ́ insha Allah báwa ẹ̀jẹ̀ tó lára rẹ̀ wọ́n ma jẹ sẹ́bíìbù wọ́n ma lo sínámù ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà ń wò ń bì èwo nínú ẹ̀ tẹ̀sùbá lọ ń wò ń tẹ̀sùbá torí ọlọ́mọ ní àwọn àgbẹ̀ sì ní wọ́n sì ní tẹ̀sùbá ọ̀dà wọ́n sì ń ta mọ́ká ṣe bí wọ́n ń ta sìgá mọ́ká wo ṣe máa mú sìgá wọ́n mú fòónù sìgá lẹ́gbẹ̀ẹ́ arọ́mọ níjẹta lẹ́gbẹ̀ẹ́ arọ́mọ níbi abúrájì yẹn àdúrólégbé arọ́mù gẹ́gẹ́ bá káwọ́ sinmi wọ́n fa fóònù sìgá lọ́kùnrin gẹ́gẹ́ bá ń sọ fún security tó dúró lẹ́gbẹ̀ẹ́ wọn pé you are a good leader because you are smoke with us mo fẹ́ rẹ́rìí para mi pé you are a good leader good leader fún báwọn yẹn ṣe máa fẹ́ nìyẹn dàbí mo ṣe dà ẹni tí wọ́n ní kọ́ mọ security òun náà dẹni tó wọ́n jọ ń fa sìgá wa ní you are a good leader àánú ọlọ́run ní fèmí àtìyín lẹ̀ àwọn oníjàlábí tó mú tí wọ́n fi sọ fàlàjà ìyá nílẹ̀ kí wípé n táwọn ń ṣe n táwọn sọ pé kò dá nílé ni o ewúlẹ̀ rí táwọn náà ń táwọn yín o ẹbí wọn léèrè èwo ni mo lè àwọn àgbà tí wọ́n ń tà ń bẹ̀ ẹ dákọ̀ ọbẹ̀ júwe bí tí wọ́n ti ń fi èèyàn ti tóbi èrè ọlọ́run ẹni ìparun mọ̀ níyìn torí pé kẹsà lè rí ọjà yín tà kùnlá kẹfìrọ gbé lẹ́sẹ̀ kó lè bá a jóun ẹnu ẹ lájọ wọn kò sí ntọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ o ní Maka Madina bọ́n bá mọ̀ pọ̀ ń yẹsẹ̀ wẹ̀ wọ́n lọ́ọ́ kù sí.